Africa Content TV. Osupa ó kọ́ ọmọ nímọ̀ tó mẹ́ta fi lè ráyè gbé. Ó kọ́ ọmọ nímọ̀ tó mẹ́ta fi lè ráyè gbé. Adisa mi lẹ́wẹ̀ẹ́ sọ́gbọ́n mi àlùjọ. Ìránṣẹ́ Ọlọ́run ló bá orin Saheed yẹn. Àríkọ́ṣe nínú olórin Fújì ni. Àsọ̀rọ̀ṣẹ́ lọ́mọ látòkún bọ̀ wọ́n láì kò sọ̀rọ̀ dànù bàbá àgbogbo. Ohun tó máa ṣẹlẹ̀ lọ́gọ́rin ọdún sí sẹ́yìn á ti fi kọrin láti èní. Ìmísí Ọlọ́run ló fi nu ẹ̀sẹ̀ gbùgbé mi ò rẹ́ni ìfiwé nínú sàmọ́nì yìí. Àfiwé ẹ̀ gẹ́gẹ́ bí ànábì ni. Àfiwé ẹ̀ gẹ́gẹ́ bí ànábì ìkọrin. Àfiwé ẹ̀ gẹ́gẹ́ bí ànábì ni. Ló jẹ́ ní mo ní wújà tí mo fẹ́ ká ṣàkíyèsí. Orin Òṣùpá ó ti kúrò ní wàsà. Ó ti di wọ́n tẹ̀ táwọn èèyàn ń wà. Èèyàn ń wá tí wọ́n bá ti ní ìṣòro. Tọ́ bá wọlé tán fi pàrọ̀nù rẹ̀. Àbí nígbà tó bá ṣe nǹkan ẹ̀yẹ. Tọ́ bá wọlé tán fi ṣàríyá. Àmọ́rẹ́ níyàn tó bá sáré ayé jù wo. Tọ́ bá wọlé tán fi ṣèkìlọ̀ fún. Àmọ́rẹ́ ní tó ṣe ìbẹ̀rẹ̀. Tọ́ bá wọlé tán fi ṣèṣítí fún. Gbogbo aspect of life pátápátá. Gbogbo ẹ̀ l'Òṣùpá ti forin tọ́ọ̀chì. Mo gbà fún ẹ bàbá Sùlíyà. Níbi iṣẹ́ Fújì bíi pé mo gbà fọlọ́run. Kábíyèsí ọba níbi iṣẹ́ Fújì bíi pé mo gbà fọlọ́run. 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 Ó ta lẹ́nu ẹ ò mọ yìí ire eré. Níbi iṣẹ́ Fújì bíi pé mo gbà fọlọ́run. Níbi iṣẹ́ Fújì bíi pé mo gbà fọlọ́run. Ọmọge Mẹ́sì ìwọ lèèyàn yìí. Ó ta ó kì èèyàn yìí. Lemy Adisa bàbá àtọ́ mi kan. Ó fẹsẹ̀ múlẹ̀ thank you. Bàbá orí ọmọ mi Awúsá dùn mo tún lóore. Bàbá Lábí Básítù tó ń kọrin. Àwọn ayé ló ń gbóhùn sókè epo ti pẹ́. Wọ́n lórí ti má kọ́ ọgọ́ ìjà sísọ. Àtòdì àtàṣà yìí tó wà lẹ́nu mi. Làwọn ṣe pàápọ̀ táwọn fún mi lórúkọ. Orúkọ tuntun Adisa mi Lemy múlẹ̀ bá máa sọ̀rọ̀ kan mi. Lemy Adisa tí bá ti sọ ti bá jí. Àmọ́ àwọn akọ sọ́kọ̀ mi tí bá gbé síta létí àwọn àyè. Wọ́n ládìsá orin rẹ̀ ti máa ń dún jù. Òun orúkọ tó yẹ ká máa pè é. Mo fásirú àgbà fáwọn olórin ìsẹ̀yìn o. Ẹjọ́ Adisa Lemy bàbá Yọ̀mídé ó dúró dédé. Mo fà á sí irú àgbà. Ọ̀gá gbádùn èmi ń fáyìn. Wọ́n ní Lemy Adisa tí bá ti sùn ní bá jí. Àkọ́tún orin á máa wá kọ sọ́kọ̀ mi. Tí bá gbé síta létí àwọn àyè. Wọ́n ládìsá orin rẹ̀ ti máa ń dún jù. Òògùn orúkọ tó yẹ ká máa pè é. Mo bá sírú àgbà fáwọn olórin ìsẹ̀yìn o. Adisa Lemy bàbá Yọ̀mídé mo fà á sí irú. Ọ̀gá gbádùn ọ̀tá ló jàn. Ọ̀fà láwa yí bàbá òrí omi àríwọ̀ ẹ̀tùtù. Dìbí kò tẹ́ sálàwà àdúgbò. Mọ̀rúfọ̀ àlùjò ló gbé wá síbi. Èmi Adisa Lemy wọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́. Àtọmọ́kọ̀ èdè ẹnìjọ́ mi ò yíra. Ìràwọ̀ tó kọ̀ fún yìí ọmọ mi.
kóríyájọ́ tágbà kàtà síwájú táńtọ́ lọ́hùn láti gbàjà pẹ̀lú pírọfẹ́sọ̀ lájọṣeré ní bàbá àtàfíkà ọlọ́run ló fi ràn wá àkúnlẹ̀ ọmọ ìyọ̀ngàn orí kò parí kò gbalé ṣùgbọ́n ní pítẹ̀sùn àwọn tèmi ọmọ nílé ọlọ́rọ̀ ni wọ́n wá mi délé tán rí pé mi ò sí nílé wo pápápá wọn ti borí nẹ́ẹ̀tì lọ tẹ́sójú ẹ̀ wọ́n ti mọ ibi tó gbà lọ wọ́n pèrè àwọn ẹja lágbo lẹ́mìí o iyọ̀ ní tọ́bẹ̀ balógun ọlọ́dọ̀ mi sì fà ní tiwa omi ìlú títì ó kọjá àfọwọ́rọ́. omi ìgboro títí omi ìgboro títí alula agbeda. omi ìlú títì ó kọjá àfọwọ́rọ́ omi ìlú títì ó kọjá àfọwọ́rọ́. káfíńtà lọ́lọ́ ló ń síwájú ẹ tútù. ìlàyé aláwọ̀ sáàtì. ó ní mi ò kọrin àsè èmi ò gbérin àsè